káàbọ̀ sí àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. ṣògo rẹni kejì àbíọ́nà lórúkọ tèmi. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ibi ìgbọ́kọ̀sí ní ìpínlẹ̀ èkó àti olórí ẹgbẹ́ APC ní Òṣòdì Alhaji Musiliu Akínsànyà tí gbogbo ènìyàn mọ̀ sí MC Oluomo ló ti tako Aheso eléyìí tó gba orí ayélujára kan nípa arákùnrin eléyìí tí wọ́n sọ wípé ó ń lẹ pépà ìpolongo ìbò aṣíwájú Tinubu mọ́ ara márúwá ó sì ń gba owó lọ́wọ́ onímárúwá náà. ó sọ wípé àwọn kò mọ̀ nípa rẹ̀. MC Oluomo tó ti kọ́kọ́ wá sórí ìtàkùn ayélujára tẹ́lẹ̀ rí lórí ọ̀rọ̀ náà ni ó tún ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ náà sí ní ọ́fíìsì alága ìjọba ìbílẹ̀ Ìkẹjà ọ̀nàrẹ́bù Mojeed Balógun lásìkò àbẹ̀wò rẹ̀. ó sọ wípé kódà ẹni tó wu irú ìwà bẹ́ẹ̀ kì í ṣe ará ìtòsí rárá, wípé Ọbádòrè Àjà ó nírú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀, wípé àwọn kò sì mọ̀ nípa ẹ̀, pé àwọn kì í ṣe lébi. ẹ jẹ́ kí a gbọ́ bí ó ti sọ. ní kọ́sírẹ́ǹdì ní orí kíní tí wọ́n ṣe bí bọ́ọ̀lù ní àìpẹ́ yìí táwọn kan lọ lo àmúlọ̀gbọ̀ tọ́lọ̀ mú síkà kíní aṣíwájú náà sọ pọ́nà ta fún àwọn ọlọ́kadà. ìgbà tó yá wọn sọ pé àgbàdo ni ìgbà tó máa ṣe festation ni tó bá yẹ pé mo gùdù sí wọn ni mo bẹ̀rẹ̀ festation yẹn ṣe. ìgbà tí máa rí ẹni tó ṣe é sí ojú Ọbádòrè lọ́nà Àjà social media dẹ̀ kọ àgbàdo àdébólọ́kọ síbẹ̀ àgbàdo ẹ̀jọ̀ ra stand sí tí ó ti yé yín sí. but ọlọ́run la máa ké pè, ọlọ́run máa fún wa ṣe, ọlọ́run ọba ló di gbogbo ọlọ́dọ̀ àwákọ̀ máa sọ̀rọ̀ tí wá ní gbogbo ẹ̀ ní ayé òní ọlọ́run dẹ̀ máa ń sọ ọkọ ọlọ́run á wo èèyàn kan péré kó má wo gbogbo èèyàn, kó má wo gbogbo èèyàn bébí ṣe máa ń sọ ẹ̀ tó bá fẹ́ kí wákàtí márùn-ún kó má wo gbogbo èèyàn, owó èèyàn kan péré tó jẹ́ pé jọ́ta síwájú dòónù inú ọlọ́wọ́ bá ń dùn sí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án bí ohun tí a bá ń jẹ bá tán èyí tí a kò jẹ ló máa ń kù, ó ní ọ̀rọ̀ òṣèré Sunny Alẹ́ jẹ́ lásìkò tí ó fi ohun tí ojú rẹ̀ rí ní ilé oúnjẹ kan sórí ìtàkùn ayélujára rẹ̀. lásìkò tó fi fọ́nrán ọ̀hún sórí ìtàkùn ayélujára ló sọ wípé oúnjẹ ti tán nílé olóúnjẹ ni wọ́n bá fún un ní ẹ̀bà oríṣi méjì tó sì lẹ méjèèjì pọ̀ láti jẹ, tó wá ṣe fọ́nrán fídíò wípé ẹ wò wọ́n ní kò sóúnjẹ mọ́, ohun tá à ń jẹ níbi tá a wà lélẹ́yìí léè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ máa rín ẹ̀rín àrìn tákìtì látòrí ayélujára. ẹ wo díẹ̀ nínú fọ́nrán náà. ẹ ṣáàbù wá. ọmọ kan bò ti fẹ́ jẹ ilé o. ìbá ibi fẹ́ jẹ ọmọ tẹ́mi fẹ́ jẹ. sọmọ ìgbọ́dọ̀ ọlọ́run ní ká má sọ pé àrán yàn wá. kárí máa lọ rán yàn wá. ó máa padà lé. ṣé máa jẹ́ bẹ́ẹ̀ ìgbà tó tẹ̀ ló jẹ́ ti fẹ́ tán yìí sí kí ló bá ṣẹlẹ̀ rà. ìgbà tó béèrè àwòtán ní kò sí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Ẹniọlá Badmus ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí aṣòfin Rẹ̀mí Tinubu kú ayẹyẹ ọjọ́ ìbí. Ẹniọlá Badmus ẹni tó ń fi àwòrán ọlọ́kan-ò-jọ̀kan èyí tó bá sẹ́nítọ̀ ọ̀hún yà sórí ìtàkùn ayélujára rẹ̀ ló ti ń kí ìyá ọ̀hún wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí, wípé ìyá dáadáa ni ìyá òun sì ni pẹ̀lú, léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára pẹ̀lú ń kí lẹ́yìn láti kí aṣòfin Rẹ̀mí Tinubu kú oríire ọjọ́ ìbí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà adáninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìbáṣepọ̀ ìfẹ́ Blessing CEO ló ti ń gba àwọn obìnrin nímọ̀ràn kí wọ́n yéé sọ wípé ọkùnrin fẹ́ àwọn sílé nítorí pé ó ní ìfẹ́ àwọn nìkan ni, ṣùgbọ́n sọ wípé ọkùnrin fẹ́ wọn sílé kò túmọ̀ sí wípé wọ́n ṣe pàtàkì púpọ̀ ju ẹgbẹ́ wọn lọ, wípé ọ̀pọ̀ ọkùnrin ló ń fẹ́ ìyàwó sílé tó jẹ́ wípé nítorí àti máa lo irú obìnrin bẹ́ẹ̀ ló ṣe fẹ́, wípé kì í ṣe nítorí ìfẹ́. Blessing CEO ló ṣàlàyé fún àwọn obìnrin wípé yéé sọ wípé nítorí pé ọkọ mi nífẹ̀ẹ́ mi tàbí mo ṣe pàtàkì lọ́wọ́ rẹ̀ òun ni ó ṣe fẹ́ mi, pé ọ̀pọ̀ obìnrin la fẹ́ sílé nítorí àti máa lò ó fún ìwúlò kan ni, pé ẹni tí wọ́n fẹ́ràn ó ń bẹ ní ìgboro. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí gbajúgbajà òṣèré Yẹmí Ṣọládé tó ń ti aya rẹ̀ kú oríire ìrántí 20 ọdún tóun àti aya rẹ̀ ti wà nínú ìgbéyàwó. Yẹmí Ṣọládé ló fi àwòrán tóun ti aya rẹ̀ sórí ìtàkùn ayélujára, létí ọ̀kan nínú àwọn olólùfẹ́ wọn sì gbé pọ́nrán tó sì ń kì í wípé lára àwọn tí wọ́n jẹ́ àwòkọ́ṣe fún òun nínú àwọn òṣèré ni Yẹmí Ṣọládé jẹ́, wípé ó ní ìdílé, ó ní iṣẹ́, ó ní ìwà ìrẹ̀lẹ̀, ó sì tún ní ìwà ọmọlúàbí pẹ̀lú. ló wá sọ wípé kí Olódùmarè kó dá wọn sí nínú ìgbéyàwó náà, kí wọ́n dògbó kí wọ́n dògbó, kí ikú má pa tọkọtaya àti àwọn ọmọ wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ẹni bá mọ èbú òṣìkà ó yẹ kó mọ yíyìn ẹni re, òun ni ọ̀rọ̀ zlanta ìbílẹ̀ ẹni tí ó wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì gbé
oríyìn tó lọ́rìn fún gbajúgbajà akọrin Ọlámídé Bàdó wípé ọ̀pọ̀ àwọn ènìyàn ló ti dìde láti ọ̀dọ̀ Bàdó bí Adékúnlé Gold, Zlatan, òun fúnra òun, YC, Young John, Fireboy, Àṣàkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wá kọ síbẹ̀ wípé bàbá ni Bàdó. Òun ló ṣàlàyé wípé lásìkò ìgbà tí ó ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ orí ayélujára, ó ní Ọlámídé Bàdó ti gbọ́ orin òun, ó sì pe òun wípé kí òun máa bọ̀. Ó gbé òun kúrò níbì kan, ó tún gbé òun lọ síbòmíì tí àwọn jọ pa orin pọ̀. Ló ní látìgbà náà ló ti di ẹni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ tí ayé òun sì ti nítumọ̀. Ẹ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Láwọn èèyàn ni Adékúnlé Gold, Zlatan, YC, Dotman, Young John, Fuse, Fireboy, Àṣàkẹ́. You know how many people shook? There are all of us. My son, first son, he called me for phone for Instagram. Come, he took me to another state. Till I was recording, I didn't believe I was gonna record that song. It's changed my life, bro. It changed my career to today, bro. Me, I've helped people. But dude, you never say two things about it or capping about it. You never say one thing. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbajúgbajà olórin ni Portable ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ ló ń sọ fún àwọn ènìyàn wípé kí wọ́n má ṣe fi kọ́kọ́rọ́ àṣeyọrí wọn lé ènìyàn lọ́wọ́, wípé Ọlọ́run nìkan ló mọ ibi tí ẹ̀dá ń lọ, òun náà sì nìkan ló jẹ́ ìgbẹ́kẹ̀lé òun. Portable tí kò tilẹ̀ sẹ́nìkan tó mọ pàtó ohun tó rò gẹ́gẹ́ bí àròkàn, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń sọ lórí ayélujára ló máa ń fa ìṣẹ̀lẹ̀ tàbí ohun kan wá, ṣùgbọ́n tí kò sẹ́nìkan tó lè sọ pàtó ohun tó ru Portable sókè láti di ẹni tó ń gba àwọn ènìyàn nímọ̀ràn lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kí wọ́n mọ Ọlọ́run nìkan, kí wọ́n sì má ṣe fi kọ́kọ́rọ́ àṣeyọrí wọn lé ènìyàn lọ́wọ́. Ó sọ wípé Ọlọ́run nìkan lòun gbẹ́kẹ̀lé o, òun ò gbẹ́kẹ̀lé èèyàn. Ẹ gbọ́ bí ó ti sọ. Ó ṣàmọ̀ àwọn bẹ̀rù anybody, Ọlọ́run nìkan. Ó ṣàmọ̀ because tó bá di wèrè, tó bá di pé ó di gágá, Ọlọ́run la máa ń lọ ń sáré bá. Ó ṣàmọ̀ Holy God o, Ọlọ́run ló máa dá ẹ lóhùn tó ní rí Ọlọ́run sá pamọ́. Na God dey run am, if na man for don payment for don cast, cast the matter, yeah, go carry you go far. Then they no know say the matter no go far. The matter no go far. What? Never put the key to your success in someone else's pocket. What? Going but my try. Hello. Never put the key to your success in someone else's pocket. Kọ́kọ́rọ́ ayọ̀ rẹ̀ má jẹ́ kó tènìyàn lọ́wọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, ìyá Ìbejì Twins Love ló ti wá sórí ìtàkùn ayélujára tó ti sọ fún gbogbo àwọn olùlò ìtàkùn ayélujára wípé kí wọ́n dẹ̀yìn lẹ́yìn àwọn ọmọ òun, kí wọ́n yé béèrè bàbá wọn lọ́wọ́ wọn mọ́, nítorí wípé egbò tó ti ń jiná òun ni wọ́n tún ń kígi bọ̀ yìí. Ìyá Ìbejì ló wá sórí ìtàkùn ayélujára tó ń tomi jẹ́ lójú tó sì sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wípé ẹ yé béèrè bàbá lọ́wọ́ àwọn ọmọ yìí mọ́, nítorí wípé ó ń dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ọgbẹ́ ọkàn sílẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní ọ̀rọ̀ ìyá Ìbejì àti bàbá Ìbejì Twins Love gba gbogbo orí ìtàkùn ayélujára kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ ohun tí wọ́n mọ̀ tàbí tí wọ́n lérò wípé ó lè ṣẹlẹ̀ láàrin tọkọtaya wọn kó tó di wípé wọ́n túká, ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ìyá Ìbejì ti wá sórí ìtàkùn ayélujára, ó sì sọ fún àwọn ènìyàn wípé ẹ dákun ẹ jáwọ́ lẹ́yìn àwọn ọmọ mi, ẹ yé béèrè bàbá lọ́wọ́ wọn mọ́. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, òye ti fojú hàn gbangba wípé akọrin ẹ̀mí ni Àdùkẹ́ Góòdì pẹ̀lú ti darapọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèré ti ẹ̀mí kan. Èyí fara hàn láti ara fídíò àti fọ́nrán fọ́tò kan eléyìí tó fi sórí ìtàkùn ayélujára WhatsApp rẹ̀, níbi tí òun àti gbajúgbajà akọrin ẹ̀mí àgbàni Àjíǹrere Òjòadé ti jọ wà lórí ìtàgé kan náà. Ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú fọ́nrán yìí. Bá wa jáde kó lè rí tó ti yé yín ìyàlẹ́nu ẹja ti kọ̀ láti mo ti ṣe tán láti bá wà dé ìbùkún ìlú yanjú. Ẹlẹ́ẹ̀kínní, orin Àṣàkẹ́ ti wà lókè téńté lórí àtẹ orin àwọn olórin gbogbo gẹ́gẹ́ bí àtẹ̀jáde eléyìí tí gbajúgbajà orí ayélujára Túndé Edna ti gbé jáde wípé orin 5 àkọ́kọ́ tó ń lékè ní orin Àṣàkẹ́ eléyìí tí àwọn olólùfẹ́ Àṣàkẹ́ wá sí abẹ́ àtẹ̀jáde ọ̀hún tí olúkúlùkù wọn sì ń sọ ọ̀rọ̀ oríyìn nípa Àṣàkẹ́, nígbà tí àwọn kan sọ wípé Àṣàkẹ́ má pa wá náà, nígbà tí àwọn mìíràn sọ wípé Àṣàkẹ́ ni Burna Boy tuntun tá a ṣẹ̀ṣẹ̀ ní báyìí àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìwúrí mìíràn. Ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, orin Àṣàkẹ́ ti wà lókè téńté lórí àti àwọn olórin báyìí.
báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí, ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé má ṣe burúkú o nítorí wípé ó ń padà bọ̀ wá bá ọ. Ṣògo rẹ́ni kejì Àbíọ́nà lórúkọ tèmi, ó dàbọ̀.